Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ according to the time tí mo bá dé bá yín. Èmi ọmọ yín olólùfẹ́ yín Lady K Ìfẹ́ Olúwa show. Ọmọ wọn ní ìlú Ìbàdàn, ìlú Òjò, ìlú Àjàyí, ìlú Ògúnmọ́lá olódò kẹ̀ríkẹ̀rí. The one and only baby of Yorùbá nation ni mo tún dé o. Ọ̀rọ̀ ìlú Ìbàdàn mà la gbé wá. Àti àwọn olóṣèlú ti ìlú Ọ̀yọ́. Ọ̀rọ̀ wọn la gbé dé. Ẹ bá wa gbọ́ wọlé, ẹ bá wa share. Ẹ gbọ́ wìnrìnwìnrìn, èmi ní kọ́kọ́ ni máa sọ̀rọ̀ o. Èmi àtẹni bí ẹni èèyàn bí èèyàn yìí. Àwọn tọ́rọ̀ tún ṣe kíni tó dá ṣáṣá lẹ́nu wọn. Àwọn tó mọ̀ tún yàtọ̀ sósì dáadáa. Àwọn tó máa bá yín fọ́ gbogbo ẹ̀ yẹ́yẹ́yẹ́. Èmi àti wọn lájọ máa ṣètò ní wákàtí tí mo bá dé bá yín, bójá àárọ̀ ni bójá ọ̀sán bójá alẹ́. A jọ ṣètò yìí ni. Mo wá fìyọ́nú Olódùmarè, mo fi bẹ̀ gbogbo ẹ̀yin ọmọ kọlẹ̀ kóòtù òjíire. Pàápàá ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Ẹ̀yin ọmọ kí ni mo pè? Ẹ̀yin ọmọ Ọ̀yọ́. Ẹ jẹ́ ká jí lójú oorun wa, ẹ má jẹ́ àsùn. Ṣó wá dá ká lajú wa sílẹ̀ kí tàlùbọ̀ ó kò wọ́? Ṣó dá kí alájú wa sílẹ̀ kí tàlùbọ̀ kó ṣe kí ni kókó wọ ojú wa? Kí ló dé tí a ò ní àròjinlẹ̀ pẹ̀lú ibi tá padà wá ṣe kí ni tá padà wá bára wa lọ́jọ́ tòní? Kí ló dé tá ń sùn? Kí ló dé tó jẹ́ wípé àwọn olórí àti fèsì wọn ká bá wọn sọ̀rọ̀? Kí ló dé tó jẹ́ ìbẹ̀rù fún wa? Ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín kí n tó máa tẹ̀síwájú. Ṣé rí dìmọ̀ tí a bá kọ̀ tí a bá sọ̀rọ̀, dìmọ̀ táwọn people máa attack wa tó máa fìyà jẹ wá. Ẹ wò gbà tí wọ́n lọ fẹ́ ṣe protest. Nígbà tí wọ́n rí wípé ẹnu gbogbo èèyàn kò, bó tilẹ̀ jẹ́ pé àwọn kan padà wá dalẹ̀. Tí àwọn kan padà wá dalẹ̀, ẹ wo ìgbà tí wọ́n sọ wípé ó fẹ́ ṣe protest. Tí wọ́n rí wípé yes, ẹnu gbogbo ìlú ló padà kò. Ẹ rí bí wọ́n ṣe jápa. Ẹ rí bí wọ́n ṣe jápa, bí àyà wọn ṣe já, bẹ̀rù ṣe bà wọ́n. Bí wọ́n ṣe fi bọ́ọ̀lù kẹ́wọ́ tí wọ́n sá fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀. Ẹ jẹ́ kí yẹn lásán kó jẹ́ nǹkan ṣe tí fún wa. Ẹ jẹ́ ká máa fèsì àwọn ọ̀bàyéjẹ́ olóṣèlú tí ò bá ṣe dáadáa. Ẹ jẹ́ ká ní ẹ̀mí ìgboyà ká fèsì ẹ̀. Ká jẹ́ kó mọ̀ wípé òṣì ló ń ṣe. Olóṣèlú tó bá ṣe yánmayànmá, ẹ jẹ́ ká lanu ká sọ̀rọ̀. Ẹ jẹ́ ká lọ ní ìgboyà. Ṣé rí tá bá ṣì ń bẹ̀rù, a lè bọ́ lóko ẹrú. Wọ́n kọ̀ntínú àti máa yàn wá jẹ. Wọ́n kọ̀ntínú àti máa fìyà jẹ wá. Wọ́n kọ̀ntínú àti máa ṣe wá bí ò ṣe hùn wá. Ẹ jẹ́ ká lọ ní ẹ̀mí ìgboyà. Àwọn people gbogbo Nigeria politicians, wọ́n ti jókòó, wọ́n ti gbá research, wọ́n ti mọ wiki point wa. Wọ́n ti mọ̀ wípé a lè. Wọ́n ti mọ̀ wípé àṣẹ kí ni mo pè? Wọ́n ti mọ̀ pé a lè. A lè mi wàhálà. Wọ́n ti rí di wa tán. Wọ́n ti mọ weak point wa. Òun ló jẹ́ kí wọ́n continue àti máa ṣe gbogbo tó ṣe fún wa. Local government kò gbé chairman kò gbádùn. Kánsẹ́lọ̀ ó ń fìyà jẹ wá. Kánsẹ́lọ̀ lásán tó jẹ́ pé àwa la dìbò yàn wọ́n síbẹ̀, wọ́n fìyà jẹ wá. Chairman ó ń fìyà jẹ wá. Governor ó ń fìyà jẹ wá. Honorable ó ń fìyà jẹ wá. Rep ó ń fìyà jẹ wá. Senator ó ń fìyà jẹ wá. Báwo ni president náà ṣe ní fìyà jẹ wá? Nígbà tí gbogbo àwọn ìsọ̀gbì ẹ̀ tí wọ́n ti ní ká fò ká níṣó tí wọn ò jẹ́ ká ráyé gbé, báwo lo lórí pátápátá náà ṣe ní ṣe títí ẹ̀? Ṣé kìí ṣe olórí yìí òun ló jẹ́ bàbá sàlẹ̀ fún wọn ni? Gbogbo wa pátápátá jẹ́ ká jí. Ẹ má jẹ́ ká bẹ̀rù, ẹ jẹ́ ká lọ mú ìbẹ̀rù kúrò nínú gbogbo nǹkan tá bá ń ṣe. Ẹ̀yin náà wò ó sìn, wọ́n ní kó má ṣe protest. Wọ́n halẹ̀ mọ́ wọn nílẹ̀ Yorùbá. Àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan dẹ̀ sá wọlé bẹ́ẹ̀. Ẹ wá wo ilẹ̀ Haúsá, wọ́n jáde tó wọ́n tún ní full confidence. Wọ́n tún lọ ṣe bánà orílẹ̀-èdè mi ò rí irú ẹ̀rí ní ayé mi. A dẹ̀ tún post fídíò yẹn. Yorùbá, ẹ wo, mi ò ní sọ pé ayé ọ̀tá yín ti ta. Ẹ gbọ́, mi ní sọ wípé ayé ọ̀tá yín ti ta. Mo fẹ́ sáré fi kankan wà wá ní o. Actually, mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀. But pápápá ń sì máa gbé wá. Nígbà tí mo rí fídíò tí àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣe, tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé bánà Russia káàkiri,
mo wá post ẹ̀ wípé he kí lélẹ̀ ẹ lè believe wípé àwọn ọmọ Yorùbá kọ̀ọ̀kan dẹ̀ tún ló ń kọ sí comment section fún mi wípé old video ni kẹ́ máa wo ayé Yorùbá ta ló bà títí yín jẹ́ ta ló ṣe yín mo fẹ́ fi wọ̀nyí nínú ẹ̀rí máa jẹ́ mi nìṣó ẹ ti mọ̀ pé èmi tèmi I will always come with evidence. I can't do without evidence. Ohun ni yìí máa fi wọ̀nyí. Ẹni yẹn dẹ̀ kọ sí comment section fún mi only this is not new. Doing Obasanjo redeem. They do more than this. They don't like no. Tẹ́ni ìkọ́ ni mo fẹ́ sọ. Títẹ́ni ìtúkọ́ mo bọ̀ wá. Ẹni ẹ̀kọ́ nìyí. Ẹni yẹn ní láti máa kọ sí comment section fún mi. I saw the comment. Àfi bí àtàwọn èèyàn bá ti attack ẹ̀ tó bá ti lọ yọ. Ẹni yẹn ní láti máa sọ wípé this is old video. Wípé kì í ṣe video because àwọn tó ń comment jàgbàjàgbà sísàlẹ̀ video yẹn àwọn èèyàn kọ́ attack ara wọn gan ní sàlẹ̀ comment section. Mo kàn wò báyìí mo kàn rẹ́rìn. Wípé ṣé ti ráyè wa lóde. Ṣé ti rí ohun tá kò sí. Nígbà táwọn kan bá ń gbé báyìí tẹ́yìn kan dẹ̀ ń fà sílẹ̀. Ẹ̀yin tẹ́ ń fà sílẹ̀ ẹ̀dẹ̀ ní ìgboyà. Ẹ lè fèsì ẹ̀. Even ẹni tó kọ ilé ìgan pàápàá gan. Àwọn èèyàn tún ṣì bu. Ẹni tó kọ síbẹ̀ fún mi pé this is not new. New. Doing Obasanjo redeem. They do more than this. They don't like another tribe to rule them. That is their problem. Buhari used years with suffering to Do you hear anything from them? Ẹni yẹn kọ síbẹ̀. Another person lele yìí tí mo wá yẹn mi ò rí ọ̀dà pé àwọn èèyàn ti tako because eléyìí gan tó kọ eléyìí àwọn èèyàn ti tako sísàlẹ̀ comment section fún mi. Wọ́n ti kó fún gidi. Wípé ṣé ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀, ṣọ̀rọ̀ religion lélẹ̀, ebi ń pa gbogbo ayé, nǹkan wọn gógógó, dóyè Buhari redeem, nǹkan wọn tó tó yìí. Kò dàbá ìmọ̀ wa lọ́wọ́. Àrà petrol ní 500 naira, àrà ní 1,000 per litre. Ká má wá sọ 1,300. Àwọn kan dẹ̀ tún ṣe sọ wípé nàláì ó tì ní. Kẹ́ máa wẹnu ayé lóde. Ẹ jẹ́ ká lọ kọ́ bá ṣe máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká lọ ní ẹ̀mí ìgboyà. Kì í ṣe gbogbo ohun tá bá ti rí la máa condemn. Àwọn tó yẹ ká condemn á condemn, àwọn tó ń bá yé wa jẹ́. Àwọn tí ó yẹ ká condemn là ń condemn. Ẹ jẹ́ ká lọ ṣe àtúnṣe. I'm very sure pé that person ó ti yọ fídíò yẹn kúrò bẹ́ẹ̀. Tẹ́ni ẹ bẹ̀rẹ̀ sí sọ wípé kọ́ má dá mi lóhùn pé old video ni. Kì í ṣe ìsìn ni ó ṣẹlẹ̀. Tó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. Lára àwọn tí wọ́n rán flagi Russia fún wọn ní ilẹ̀ Haúsá, wọ́n ti arrest èèyàn kan nínú wọn. Gbogbo àwọn tó kù ọ̀gá IG ó ti bọ́ síta. Ó ti wá give speech wípé gbogbo àwọn tí wọ́n gbé Russia flag yẹn ó máa charge gbogbo wọn fún treason and felony. Mo wá lọ wo fídíò náà ẹ wo fídíò ilé ẹ jẹ́ kí n fi wọ̀nyí. Má kàn ṣú ẹ̀ fi rí lórí fóònù ni. Ẹ wo fídíò yìí because ẹni tó ṣì máa bá wa ṣe sọ̀rọ̀ gbọ́gbọ́ a ṣì máa gbọ́. Ẹ wo crowd yìí. Ẹ wo èrò bó ṣe pọ̀ tó. Ṣé ti rérò kọ́ wá sọ wípé gbogbo àwọn ilé wọ́n máa charge wọn fún treason and felony. Àwọn ilé dẹ̀ tún kéré o. Fídíò ilé kéré o. Fídíò ó kéré. Tẹ́ bá rí mi báyìí wọ́n tú yẹ́yà ní tí gbogbo wọn gbé Russia flag sọ́wọ́. Tó gbé Russia flag kí ló wá ṣe àwa Yorùbá táwọn lẹ́mí ìgboyà tá lè fèsì local council tá lè fèsì chairman kásò tọrọ tó ẹ bá mi ṣí ètò ẹ jẹ́ ká gbọ́rọ̀ látẹnu ẹni bí èèyàn ẹ jẹ́ ká gbọ́ ohun tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ ẹ bá wa share ẹ subscribe sí YouTube channel mi mo fi yọ́nú Olódùmarè bẹ̀ yín ẹ tan notification bell yín ẹ fún wa ní top up ẹ̀yin tẹ́ bá fẹ́ support ministry mi ẹ jọ̀ọ́ available wa àyè wà ńlẹ̀ ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lójú screen ẹ já máa nìṣó. Wọ́n lọ Supreme wọ́n là Supreme Court wá dájọ́ wípé gbogbo àwọn chairman local government owó wọn wọ́n mọ̀ san sínú àsùnwọ̀n local government kọ̀ọ̀kan. Wọ́n dájọ́ yìí láàárọ̀ ó dijọ́ kejì gómìnà Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó fò bọ́ta wípé ẹjọ́ yóò tó wù lọ́rùn. Orí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wá. Autonomy
tí wọ́n fún gbogbo local government Ṣèyí Mákindé ní ò tẹ́ wọn lọ́rùn. It's so annoying. Ó wá dọ̀sán yìí mo láǹfààní mò ń wo fóònù ni mo rí tí àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn alága ìjọba àbílẹ̀ táwọn ti local government ìpínlẹ̀ Ọ̀yọ́ láwọn ò bá wọn ṣe mọ́ látàrí ẹjọ́ tí wọ́n dá wọn wípé owó oṣù tàwọn o wípé kí wọ́n máa san sásùnwọ̀n local government kọ́ máa san sásùnwọ̀n ìjọba ìpínlẹ̀ ọ̀tọ̀ níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ wà ìjọba ìbílẹ̀ wà. Kí ló dé tá à ń ṣayé báyìí? Kí ló dé tá a yàtà? Kí ló dé tá a fẹ́ jẹ́ kí gbogbo àwọn ọmọlẹ́yìn wọ́n dìde? Kí ló dé tá a ní atlas minded? Kí ló dé tó yẹ pé nǹkan ní nǹkan bá wọ̀ wá lójú tá a lè lọ́kọ̀ títí wá? Kí ló dé tó ṣe wípé oòrùn. Kí ló dé táwọn èèyàn ní selfish interest? Ó rí ẹgbẹ́jà àkàrà wa Nàìjíríà have no future. Ṣé eléyìí náà lábẹ́ òfin gbogbo àwọn tó wà níjọba àbílẹ̀ gbogbo Ìbàràpá méjèèjì táwọn alága olórí burúkú tẹ èèyàn síbẹ̀ sáwọn ni wọ́n pàṣẹ gbogbo yóò ṣe máa lọ sọ́dọ̀ gómìnà kan ni. Ṣé àwọn alága tá a yàn síbẹ̀ yẹn àwọn ni ó decide fún majority? Orí lè lọ síjọba àbílẹ̀ kẹ́ lọ ní alága mi jáde wípé owó tiwa ìdílé kọ́ ọmọ ọkọ̀ fún èèyàn kan tó ọba mọ̀ kó lè gbowó ẹjọ́ kù ó bẹ̀. Àwọn kánsílọ̀ lè yọ chairman local government. It's an annoying case. Mi ò nẹ́mi pé mo fẹ́ ṣe prógrámù lẹ́yìn rárá. Mo lè ń kàròyìn yìí mi ò rí pé kò lẹ́mìí. Mo wá wo orí mídíà mi ò rí kẹ́rí blog kan sọ̀rọ̀ lórí ẹ̀ ó dẹ̀ ń dà mí lórí rú. Kí ló dé tá a yàkà? Àwọn olórí burúkú alága kan wá ní àwọn o wípé owó tàwọn o kọ́ mọ́ san. Kí ló dé tẹ́ ẹ lọ fi àwọn chairman local government under duress? Nítorí àwọn náà wọ́n wá ipò gidi wọ́n wá lọ fún wọn sọ́dà dúrẹ́sì pé tó ọba fẹ́ ká fi ọ́ sí chairman local government tó ó rí autonomy yẹn wá dà. Ẹ sì máa rí àwọn nǹkan míì ní orí sórí ẹ má jà lo democracy mọ́ kí ìjọba ológun ó gbàgbọ́ba. Because this is an heartless-minded man. This is a selfish interest. Is the money meant for you? Orí ọ̀rọ̀ yẹn kò gba orí bẹ́ẹ̀ ni ò gbà wàdà. Ọ̀rọ̀ tí láǹfààní tó yẹ kí gbogbo àwọn ọba tó bá ṣe pé àkókò yìí ní Ṣèyí Mákindé yóò gba certificate of office lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba nípínlẹ̀ Ọ̀yọ́ àsìkò tó yẹ kẹ́ ẹ pawọ́pọ̀ kẹ́ ẹ pagbára pọ̀ kẹ́ ẹ pàmọ̀pọ̀ rí wípé gbogbo àwọn ọba nípínlẹ̀ Ọ̀yọ́ a ò faramọ́ wípé gbogbo ẹ̀yin ọba lókè Ògùn a ò faramọ́ Ìbàràpá méjèèjì a ò faramọ́ gbogbo ohun tí wọ́n pè wípé gbogbo ẹ̀yin chairman ṣẹ́yìn lẹ fira yín síbẹ̀ tẹ́ make a decision pé owó local government autonomy ti yín o ẹ̀yin o kí wọ́n máa san fún Ṣèyí Mákindé. Orí ṣé òfin kan wà láti jẹ́ kí ìjọba àpapọ̀ kí Supreme Court wọ́n dájọ́ pé nǹkan báyìí káwọn kan sì pera wọn jọ pé àgbáríjọpọ̀ àwa chairman nípínlẹ̀ Ọ̀yọ́ ayọ̀ra wa kú o èmi èrí ibi tí wọ́n ti láǹfààní tí wọ́n ti fẹ́ sanwó ẹrú wípé kan san ọdọmọ tẹ́rú ó sọ pé ẹrú lòun fẹ́ ṣe kú. Mr. Abdulrahman ni we are not ready for revolution but it's a matter of choice. When citizens
at local government levels, revolt no place to hidden like governors. Orí ṣẹ́rí kìíní yẹn ó wà annoying sá. Níjọ́ tí wọ́n dájọ́ yìí láti rí tí Ṣèyí Mákindé ti jáde wípé ẹjọ́ yóò tẹ́wọ́ lọ́rùn. Are you the only governor? You are less concerned. Oúnjẹ ni tó ń gbé boys quarter ó ṣe kan ni tó ń gbé main building. You are living in a main building. Ẹni tó ń gbé boys quarter ó ń dáná tiẹ̀. Ṣé dandan ni ká ẹjọ́ dáná pọ̀ àbí dandan ni kó wá gbóúnjẹ lọ́dọ̀ rẹ̀? Because kí ló kan ìyálé lórí aṣọ tí ìyàwó fẹ́ wọ̀? Kí ló kan ìyàwó níbi wípé aṣọ mi o ọ̀dọ̀ ìyálé mi mo ti fẹ́ mọ lọ wọ̀? Ṣé yóò mọ̀ pé ìyálé ló láǹfààní ló halẹ̀ mọ́ ìyàwó? Àbí irú orí burúkú wo ni Ṣèyí Mákindé dánwò yìí nípínlẹ̀ Ọ̀yọ́? Àbí gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ sórí wá gbálẹ̀ ni? Ṣé ẹgbẹ́ yóò tó kí gbogbo yín lọ sí local government yín kẹ́ bí àwọn chairman yín wípé do you ask for who we voted for you before you make any stupid voluntary donation for the governor? Because I could not understand each local government ló ní iye tí wọ́n allocate fún, iye tí wọ́n bá allocate fún local government kọ̀ọ̀kan a ní bó ṣe fẹ́ ṣe. The local government was not elected chairman. They were selected governor Ṣèyí Mákindé and boldly to say. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? But why will you put such thing into law? Why? Ìfẹ́ tí mo ní sí Ṣèyí Mákindé èmi ló yọ kan pátápátá. Èmi ni mo mọ̀ wípé olórí burúkú ni gbogbo olóṣèlú. Èmi ni mo mọ̀ pé wèrè ni gbogbo wọn, olè ni gbogbo wọn. I was reading the news. I was upset. Where are we ending to? Do we have any joyous future ahead in this country, in this Southwest particularly? Don't you know? Ẹ̀sìn tó ṣíwájú ló gbafẹ́ ẹ lọ kọ́lẹ̀ á the state mi tí ó join wọn. Tọ́pá wá níta ló introduce orí burúkú. Ẹ já mọ̀ pé Governor Ṣèyí Mákindé ni. Mr. Oluwadeyo Ayomide, please don't insult anybody here. You can comment. I'm reading your comment. I'll go through your comment. We analyze everything. Mr. Abdulrahman, this is the right time to know who loves the citizens. This is the right time to know who loves the citizens and who represents his or her people mandate. Àsìkò tí tó láti gbára wa lọ́wọ́ ìmúra ẹni sìn. Change time has commenced. No going back. History will not forget Governor Ṣèyí Mákindé for his great love for his people of Oyo State. Thank you. Uncle Esani, our politicians are not leaders but rulers. The bunch of selfish individuals for personal aggress.
Why should you? Let's take it for as a federal lawmaker or as a federal government parastatals. Could the president tell each governor how to spend his or her money? Ṣé kí la ń pè president lè ní audacity láti impose bí gómìnà kankan ṣe máa náwó wípé owó yín lóṣooṣù ọwọ́ mi ni ó mọ̀ dé sí o ń tẹ́ ẹ bá fẹ́ ṣe o èmi ni màá máa ṣe. Because I don't get it. Gbogbo àwa tá a wá wà nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé autonomy yẹn ṣé gbogbo Ìbàràpá méjèèjì ni gómìnà Ṣèyí Mákindé ń dé? Ṣé gbogbo Òkè Ògùn lẹ́sẹ̀ wọn kálùdé? Ṣé gbogbo kọ́nà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni gómìnà Ṣèyí Mákindé mọ̀? Tá a fi wá gbàgbọ́dọ̀ lọ́wọ́ tá a wá wo orú ọ̀rọ̀ yìí tó ní kálukú wa gbogbo àwọn ọba pátápátá tẹ́ ẹ̀ láǹfààní kẹ́ lọ gbé adé kalẹ̀ kán ní kí ló dé káwọn èèyàn ní pé you are fighting for your mandate. Tá a bá ní gbogbo ọba tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ tá a bá máa kà yín you won't be ní kéré rárá ẹ máa lé ní 50 ká wá tí gbogbo ọba yẹn wá kẹ́yìn wípé eléyìí o orí adé gbogbo wa àfọwọ́ sí kó wá rọ gbogbo yín lóyè ká wá wò ó bóyá gbogbo àwọn lawmakers tó represent wọn wá ní òun náà governor. Because this is impunity. There's difference between a boss and a leader. Lead others to become a leaders tomorrow. A boss give orders. What order are you giving? Mr. Sonny, let them come out to tell us in clear terms why local government should not have autonomy. The benefit of the democracies is to get the benefit of the democracy did not get to the grassroots. Àwọn ní ẹjẹ́ kí wọ́n wá sọ fún wa níta gbangba yìí pé ṣé kò yẹ kí àwọn ìjọba ìbílẹ̀ ó ní ẹ̀tọ́ kí wọ́n dá wà kí wọ́n lè dáyé wọn ṣe bí ohun tá à ń pè ní ìjọba àwarawa ni wípé kó dẹ́sẹ̀ kùkú. Government of the people, by the people, to the people. Mo expect wípé àwọn tó jẹ́ ṣàkóṣàkó nípínlẹ̀ Ọ̀yọ́ ó yẹ kí wọ́n ti sọ̀rọ̀ lé lórí. Mi ò rí. Mo wo program Ààrẹ Òpìtàn, mi ò rí. Mo wo program Alhaji Oríyọmí, mi ò rí. Mo wo àwọn tó yẹ pé ó yẹ kí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. If we know we are fighting for what it should be done, why don't we take a good steps? We are just treating ourselves as a slave. And láǹfààní à ń múra wá sìn. Lọ́jọ́ kìíní àná ẹni ìjà tí wọ́n bá bàbá Ládọjà fẹ́ jẹ bàbá àsàlẹ̀. Ṣé bàbá òkè ní Ṣèyí Mákindé ń jẹ yìí? Kódà ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ ti ẹ̀ jẹ́ kí wọ́n gbowó ìran káwọ́ ṣé a máa lókò gọ́ọ̀mẹ̀ntì ayé ìyáláyà rẹ̀ ìrandíran rẹ̀ ó bàjẹ́. Ẹ ṣáàfẹ́ jẹ́ kí gbogbo wa
káyé wọn dá lórílẹ̀-èdè yìí. Àwọn agbọ́ntà lẹ́mìí pa afẹ́ travel ẹ̀mí wá ti lọ síbẹ̀ wípé sáàbù forílẹ̀-èdè yìí kalẹ̀. Láti bí oṣù mélòó kan nísìn mindset mi ti ń change because àwọn ọmọ tá à ń bí mi ò rí future tí mo fẹ́ wò pé a fẹ́ build fún wọn lórílẹ̀-èdè yìí. Owó school ó ti gara, owó oúnjẹ ó ti gara, ṣùgbọ́n gígara yẹn wá kọ́ kí ni ọjọ́ iwájú àwọn ọmọ tá à ń bí gan-an. Ṣé báwa ṣe ń forí jágbójájù tá à ń forí làkà kó tó nípa arọ́wọ́ mú lẹ́nu yìí, ṣé bẹ́ẹ̀ náà làwọn ọmọ yìí ló bẹ̀rẹ̀? Governors cannot solve local government problems. Local government chairman will replicate his promises to his people. To his people. They are trying to hard to change system of government to two tie which can suit their pocket and embezzlement our funds to their own tax. Tani o mọ̀ wípé ọgbà àti fẹransẹ́nu káwáàtì. Humanity comes forth before any other thing. Nínú gómìnà tí mo máa wò pé ojú ẹ̀ tutù is a free man ní Ṣèyí Mákindé, àsìkò èmi ni mo rí wípé ó ya wèrè gan. Níjọ́ tí wọ́n kọ́kọ́ grant tàbí yẹn mo kàn wò pé àpòrò pé wọ́n ọmọ tá a bá gbọyàn lẹ́nu ẹ̀ yóò mọ̀ sunkún lóru. Ni mo kọ́kọ́ pọ̀ yé pé ọmọ tó bá gbọyàn lẹ́nu ẹ̀ dandan ni kó sunkún lóru. Pé tó bá yá yóò mọ̀ lára, yóò wò jẹ̀ síbòmíì, yóò mọ̀ wípé ẹ̀fun lámàlà kínú ẹ̀ lè le ẹ̀fun lógì gbogbo kan tí mo èmi ọmọ wípé ọmọ tá a gbọyàn lẹ́nu ìyá rẹ̀ yóò gé ìyá rẹ̀ lọ́yàn jẹ́ wípé òun fọyàn jáde. Mo wá expect wípé gbogbo àwọn tí wọ́n ń pè bloggers kéde pé ká máa búra wa ká máa ṣépè fúnra wa eléyìí gangan ó tó topic ẹ jẹ́ kó dúró ti Ṣèyí Mákindé pé this is not the right thing to do. Let's get it straight. This is not the right thing. We have freedom of speech, freedom of everything. What is the meaning of this? The Supreme Court gave a judgment. You are now using a dubious act to tell the local government chairman to withdraw themselves from AGON. Àwọn olóṣèlú ìyàwó èrè gan o. So ìdájọ́ yẹn wípé we are not part of AGON. Ẹ ṣe èmi ò súnmọ́ lóṣèlú kankan. The man is very athlete. I don't know. And people the governor is not better in governance by any standard than local government chairman. Thank you. And nígbà táwọn kéékèèké a máa ń lọ sí local government lọ gbàgbé ni náà. Democracy is getting closer. Hey. Democracy is getting closer to the people. Development started from the local government levels. Deepening the grassroots, their benefits and constitutional rights is anti-people and should be condemned. Reject in strong terms. That is what I'm saying. Ó yẹ kí social media ti máa jẹ́ kí gbogbo Ọ̀yọ́ gbogbo even federal government should know. Gbogbo àwọn olórí burúkú ṣàmà yẹn. Oh God. Ṣé nígbà míì ó yẹ kí ẹ̀tàn fi dá ẹbí wa ní gbogbo ọjà tí Sunday Igboho jà ṣé ẹgbẹ́ àtàbúrò wà ní wẹ́lẹ̀ lẹ́ torí ọ̀rọ̀ ó ń dùn mí kí n má parọ́ bí kí n má ṣépè ní.
tẹ́ bá dé local government ẹran ló sọ ọ̀pọ̀lọpọ̀ local government ẹran, because they could not pay the salary of the workers. Everybody will leave. We don't have tractors in local government. Tẹ́lẹ̀ tá a bá fẹ́ dáko ẹ lọ local government ẹ lọ build the tractor. Nobody, nothing is functional in the local government. Why? Ọ̀yọ́ State doesn't have a lot of companies. Tábà láwọn local governments lókè Ògùn Ìbàràpá wọ́n mọ̀ gba taxes. Taxes wo ni wọ́n fẹ́ nígbà gbogbo ní ugbó yẹn? Ìyá ṣe yàkà báyìí. Are people not seeing what I'm saying? Are people not? Ṣé rí àwọn kankan wà? Àdúrà ò lè yanjú ẹ̀. Àdúrà kan ni ó construct road. Àdúrà kan ni ó fún citizens ní social amenities, hospital, iná, maternity center. Àdúrà kọ́. It is the hard work of the chairman of the local government and the governors. And this thing is about to be implemented. And someone with his heartless-minded selfish interest. Thank you. Brother me, Kemi Tope Kevin. Even in 1999, 2000, we go to local government for drugs. Everything is just somehow. Thank you. Nígbà tá a wà l'Óṣogbo, tá a bá fẹ́ gbà kankan, Ọlọ́run dá la máa lọ. Ẹgbẹ́dọ̀rẹ́ kí ló fi star Gani Ọláolúwa hàn l'Ọ́ṣun? Gani Ọláolúwa started from local government chairman. SS, Babidele Salah, they started from the grassroots. What do you call it? Alao Akala started from local government chairman. Jonathan started from local government chairman. Ẹ̀dẹ̀ para wọn mọ́ gbogbo àwọn chairman local government yẹn lára. Sọjọ́ tá a ti rí tí chairman local government kan sọ pé òun fẹ́ ṣí ọ̀nà táwa ò bá chairman local government ní ṣiṣẹ́ o. Kò sí gbogbo ọ̀nà tá a bá rí tí wọ́n ṣí wà nílò chairman gómìnà ló ṣí. Àwọn olórí burúkú chairman tẹ̀ wá ní. If care is not taken, there will be revolution in this country. Mo kí gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáńláyé ní gbogbo ibi tẹ́ bá ti ń wò wá. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín Lady K Ìfẹ́olúwa show. Mo sì kí màmá mi dáadáa. Mo kí gbogbo ẹ̀yin màmá bàbá tí ẹ jẹ́ kó sú yín, tí ẹ jẹ́ kó rẹ̀ yín lórí ọ̀rọ̀ ìran wa. Ẹ̀yin náà wo bí gbogbo àwọn àgbàlagbà bí wọ́n ṣe ń jà fitafita wípé kí ìran wa bọ́ lóko ẹrú. Gbogbo ẹ̀yin màmá bàbá tí ẹ wo wípé ẹ ti dàgbà, mélòó ló kù tẹ́ fẹ́ lò láyé, tí ẹ fi ojoojúmọ́ bá wa kéde wípé kí ìran wa bọ́ lóko ẹrú. Ní agbára Ọlọ́run gbogbo yín pátápátá ẹ̀ ní kánjú kú. Ní agbára Ọlọ́run àní wá gbogbo yín tì. Ní agbára Ọlọ́run ibi ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan nínú gbogbo yín. A dúpẹ́ àwọn ọ̀dọ́ àmọ́ lóore. Gbogbo ẹ̀yin bàbá màmá tẹ́ dìde tẹ́ ṣùgbà wa wípé kí ọjọ́ ọ̀la wa kó lè dáa. Nígbà tí wọ́n ti bà orílẹ̀-èdè Nàìjíríà jẹ́, gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ dìde wípé ká má jìyà mọ́. Mo gbádùn gbogbo àwọn ọ̀dọ́, mo sọ wípé ẹ ṣé. Èèyàn tó bá ní làákàyè, tó ní àròjinlẹ̀, tó gbọ́n, tọ́pọlọ ò dọ̀bálẹ̀, á mọ̀ pé iṣẹ́ ribiribi lẹ̀ ń ṣe. Kò easy kéèyàn máa fojoojúmọ́ ṣe prógrámù, lọ mítìnì, rojọ́ wípé kí òun ṣáà lè bọ́ lóko ẹrú. So èèyàn tó bá ní àròjinlẹ̀ á mọ̀ pé iṣẹ́ lẹ́yìn màmá ẹ̀yin bàbá yìí ṣe. Ní agbára Ọlọ́run nígbà tí ìran Yorùbá bá wá bọ́ lóko ẹrú ẹ̀ ní kánjú kú.
àní wá yín tì ní dẹni àná olórí fọ́tò yín àní fi polongo RIP fún yín ní agbára Ọlọ́run gbogbo èyí tẹ́ ń fowó ṣe tẹ́ ń fi gbogbo nǹkan tẹ́ ní ṣe gbogbo yín pátápátá ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín àwọn ọmọ kọlẹ̀ kóòtù òjíire àwọn olóye ọlọ́gbọ́n onímọ̀ ọ̀rọ̀ láti gbọ́ yìí o ẹ̀yin náà ẹ̀wẹ̀nu lẹ́wẹ̀nu ọkọ́ ẹ wo ohun tí àwọn kílọ́tì pé àwọn àbókí ẹ wo itú tí wọ́n pa mi ò lẹ́jọ́ púpọ̀ ròjú wípé kí n kò sọ fún ẹ̀yin ìran aládé tí ń ṣe ìran ti tèmi ìran Yorùbá wípé ẹ má sùn wọ́n lábọ̀ ọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí tó bá dénú àdódídí ọkùnrin bá wa sọ obìnrin bá wa sọ ọmọdé ń bá wa sọ àgbà ń bá wa sọ ẹ jẹ́ ká mú lò ká ṣiṣẹ́ lé lórí ilẹ̀ Yorùbá gbé wa kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ wo itú táwọn ọmọ Fúlàní ń pa ẹ̀yin Yorùbá tẹ sá sínú ilé ìyàlẹ́nu ló jẹ́ fún mi pàwá tí yà ń jẹ jù gan ní Nàìjíríà àwa gan la bọ́ta là ṣe protest ẹ̀yin tàkúrẹ́ Èkìtì ẹ̀yin tàbẹ́kúta kí ló ṣe yín wọ́n ní kẹ́ bọ́ta kẹ́ bọ́ lóko ẹrú ẹ sá pamọ́ sínú ilé ẹ wo àwọn Fúlàní tó tẹ̀jẹ́ wípé wọ́n ṣì ń rá àwọn bàbá sálẹ̀ wọ́n ṣì ń rá àwọn kọ̀ọ̀kan tó ń lọ gbọ́ aráìsì fún wọn tó ń gbóúnjẹ fún wọn ẹ wo bí wọ́n ṣe túyẹ́yẹ́ bí wọ́n ṣe túyẹ́yẹ́ ẹ wo bí wọ́n ṣe bọ́ta kí ló wá ṣe àwa Yorùbá ṣé ká ní ọ̀tẹ̀ ni àbí ká ní ìbẹ̀rù wọ́n láì lè sọ̀rọ̀ ìbẹ̀rù orí burúkú ni àìlè sọ̀rọ̀ ló bá wa débi tá dé àìlè sọ̀rọ̀ ló fi ìyà yìí jẹ wá àìlè sọ̀rọ̀ ló sọ wá dẹni tí ò mọ̀ ṣe àìlè sọ̀rọ̀ ló sọ wá doníyà elébi àìlè sọ̀rọ̀ ló sọ àwọn ọ̀dọ́ di ritualist àìlè sọ̀rọ̀ ló sọ àwọn ọmọdé aṣẹ́wó àìlè sọ̀rọ̀ ló jẹ́ kọ́kọ́ síyàwó ẹ̀rẹ́ ilé àlè àìlè sọ̀rọ̀ ló jẹ́ kógun Nàìjíríà fi àkókò wa ṣòfò àìlè sọ̀rọ̀ ìbẹ̀rù orí ibu ni ẹ jẹ́ a sọ̀rọ̀ sókè dìmọ́ tá bá dákẹ́ tara wa máa bá wa dákẹ́ ẹwà àtìgbà yìí tá ti dákẹ́ tá ti dé fìlà kò kàn mí táwé gèlè kò kàn mí kí léèrè tarí bọ bẹ́ẹ̀ ẹ lọ wo púpọ̀ nú àwọn olówó Nàìjíríà láyé òde sí àwọn gan ti ń dọ́gbọ́n sí ẹni tẹ́ bá ti rí tó ń dùn tó ń dán fún kì í ṣe gbogbo wọn ni gbogbo ẹ̀ mọ́ wọ́n padà ń dọ́gbọ́n sí ni níbi tí ogun Nàìjíríà tó ṣe kíni tó ní agbára dé ogun tó ń sọ olówó di tálíkà tó ń sọ olówó di akúṣẹ̀ òun lógun Nàìjíríà gbogbo àwọn politician tẹ́ ń wò yẹn ẹ̀yin náà mọ̀ kó ẹ̀ṣẹ̀ dípẹ́ tá bá sọ fún yín wọ́n rìn wọ́n wá ayé bí wọ́n ṣe ń wá owó tí wọ́n fi làlùyọ bẹ́ẹ̀ náà ni wọ́n rìn wọ́n wá ayé èmi àti yín táwa lè rìn tá lè wá ayé kí ló dé táwa wá ògo fúnra wa kí ló dé tá yọ ìbẹ̀rù kúrò kí ló dé tí àtúyáyá ká túyáyà wọ́n lẹ́nu èèyàn lèèyàn fi ń kọ méje ẹ jẹ́ ká lọ fẹnu wa kàn pé àjẹmọ́ ìyà tó jẹ wá tó òṣì tó ta wá nílùú Nàìjíríà ti tó gẹ́ ebi tó fi pa wá ti tó gẹ́ ìran Yorùbá ẹ jí ẹ má sùn ọmọ aládé ni wá ọmọ ológo ni wá ọmọlúàbí ni wá we are the giants of Africa look at the old giants of Africa look at what we are facing today is this how we are going to continue? Are we going to continue with this suffering and smiling? Enough of suffering and smiling. Let's fall out. Let's speak up. Let's fight for our rights. Let's do what? Let's fight for our rights. There is nothing like regional religion. There is nothing like kí ló tuntun tí ń pe gbogbo rádàràdà tó ń bá kaṣá ń gbóyìnbó lóríṣiríṣi. Kò sí kankan tí wọ́n ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin náà look at Jagaba. Ṣé Jagaba ready àti sọ̀rẹ́dà fún yín? Jagaba tó ti lo style ó ti fi mú protest election 2027 wọlé. Please my people ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe tẹ kó sọ́wọ́ Buhari nìyẹn. Wọ́n ní Buhari ṣẹ̀ṣẹ̀ dé ni kò tí lójọ́dún kan lọ kò lójọ́dún méjì kò lójọ́dún mẹ́ta kò lójọ́dún mẹ́rin. At the end of it Buhari lo ọdún mẹ́jọ abára wa níbi tí ò dáa. Tinubu ló tuntun ti bẹ̀rẹ̀ yìí o. At the end of it wọ́n sọ fún yín tó bá di 2027 sorry wọ́n lọ́dún mẹ́rin yẹn kéré bó ṣe sọ gbà ti Buhari wọ́n nítorí nǹkan ti bàjẹ́ gan ó dẹ̀ ti ń try àti fix everything
so ọdún mẹ́rin yẹn kéré fún láti fi ṣe iṣẹ́ yẹn wọ́n á ní kẹ́ tún fún another 4 years Yorùbá ẹ jí wọ́n á ní kẹ́ tún fún another 4 years a bá tún gbà pò tìbò ẹ̀yin dọ̀ndọ̀gún àbí bọ́lá ṣe ń pè yín tún ṣe kí ni tún tẹ́rì sí Yorùbá ẹ jí ẹ má sùn mi ò lẹ́jọ́ púpọ̀ rò mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ṣe ètò yìí mo dúpẹ́ lọ́wọ́ àwọn màmí tí wọ́n sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá mi tí wọ́n sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Kọ̀lẹ̀ Kóòtù Òjíire pátápátá gbogbo ẹ̀yin tẹ́ náwó tẹ́ nọ́ra mo dúpẹ́ lọ́wọ́ yín ojú owó ò ní tì yín ojú ò ní ti owó yín gbogbo ọmọ Kọ̀lẹ̀ Kóòtù Òjíire tí wọ́n náwó wípé kí ìran Yorùbá bọ́ lóko ẹrú ojú ò ní ti owó mọ́ yín lọ́wọ́ mọ̀ ní sí ni mọ̀ ní ànító àti àníṣẹ́kù láṣẹ Èdùmàrè ẹ ṣé mo dúpẹ́ o ẹ má wá gbàgbé gbogbo ẹ̀yin bàbá màmá tí ẹ fẹ́ ra àwọn product táǹtà lórí ìkànnì Lady K Olúwa show mo kọ́ fi àsìkò ìdúpẹ́ lọ gbogbo ẹ̀yin tẹ́ patronize àwọn tí mò ń bá rajà because tẹ́ ẹ bá patronize wọn ni èmi gò ní lè bá wọn polówó mọ́ wọ́n á ti gbé advert wọn lọ fáwọn ẹlòmíì ṣùgbọ́n nítorí ẹ̀ jẹ́ kí n joyà pàtẹ má tà ní agbára Ọlọ́run gbogbo ilẹ̀ máa rí tajé ṣe gbogbo ẹ̀yin tẹ́ wá bá mi ṣí ètò tẹ́yin ò rajà náà gbogbo yín pápátá lẹ máa rí tajé ṣe ajé àfilẹ̀ yìí ṣe bùgbé ilé yín arójú ọ̀nà yín aráyè mo dúpẹ́ gan lọ́wọ́ gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ máa pè Lady K ẹ polówó nǹkan báyìí mo need advert àwọn kan ti ẹ̀ surprise mi gbogbo ọjà tí mo polówó wọ́n dẹ̀ gba nọ́mbà gbogbo wọn wọ́n ní Lady K gbogbo nǹkan táwọn need làwọn ti come across ẹ lórí platform yìí including advert investment I was so surprised so mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá kò sí ohun tí mo lè fi san fún yín dúpẹ́ kíní mo dúpẹ́ lọ ṣùgbọ́n lọ́run lọ́bẹ ẹlẹ́san á bá mi san gbogbo yín lẹ́san ayọ̀ àtẹ̀yin tẹ́ tí ń rajà lórí platform mi láti àìmọye ọdún sẹ́yìn àtẹ̀yin tẹ́ ẹ̀ṣẹ̀ ń rà ní agbára Ọlọ́run ọ̀dá owó ò ní dá yín ní kọsẹ̀ ara ní kọsẹ̀ mi ní ṣubú fọ̀tayọ̀ ẹ má wá gbàgbé yín tẹ́ bá ti ra àwọn product tá ń polówó ẹ pè mí lórí WhatsApp number tẹ́ wọ́n lójú screen kí n fún yín ní phone number iléeṣẹ́ TL Natural Herbal ṣe iléeṣẹ́ TL Natural Herbal ohun táwọn ń tà lélẹ̀ àgúnmu àti àgbo ni wọ́n ń tà àgbo tẹ́lẹ̀ lò fún diabetes wọ́n ń tà àgbo tẹ́lẹ̀ lò fún jẹ̀díjẹ̀dí kò sí bí jẹ̀dí yẹn ṣe lè kọ́ǹkì tó kò sí bó ṣe lè yọ duplet sí yín lágọ̀ọ́ ara tó ọjọ́ tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lo àgbo jẹ̀díjẹ̀dí wọn ọjọ́ yẹn ni foundation ilé duplet tó kọ́ yẹn ọjọ́ yẹn ló wó ni ò bá nílé mọ́ lágọ̀ọ́ ara yín ọjọ́ yẹn ni foundation yẹn ṣe kí ni ló collapse ni ò bá nílé mọ́ so gbogbo ẹ̀yin tẹ́ bá nídìí phone number wọn ẹ pè mí bákan náà wọ́n ń ta àgúnmu manpower gbogbo ẹ̀yin tí ẹ bá láìkì kọ́ máa gbé yín trábàyè kí wọ́n bá yín tẹ́ kanlẹ̀ kọ́ tẹ́ dò kẹ́ máa ṣe kí ni kí yín gítò yín yẹn kó máa lọ lẹ́sẹsẹ lóríṣiríṣi ẹ pè mí ìbàjẹ́ dádì ìbàjẹ́ mọ́mì kò sẹ́ni tí ó lè ọ́dà fún àgúnmu manpower wọn ajẹ́bí dókítà confam gidi ni eléyìí confam kò sí lọ kábọ̀ ń bẹ̀ wọ́n ní dánwò ló bí yọ̀kẹ́rẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ti ra nàláì káàkiri lórí àwọn platform lórí YouTube lórí Facebook àsìkò ní tẹ́ bá ra nà true lọ́dọ̀ Lady K Olúwa show àwọn nǹkan tèmi ò bá gbọ́ṣẹ́ wò mi ò ní polówó ẹ lè máa wọ́n gbé àbọ̀ Lady K ya single mother yes I'm a single mother but mo láwọn ọkùnrin lákàtà tí wọ́n gbọ́ iṣẹ́ mo dẹ̀ lé àwọn fans tí wọ́n ti rà tó yẹ pé mo ti rẹ́ni tó ti ṣàdúrà fún mi pé Lady K ìyàwó òun mà ti lọ tán jẹ̀díjẹ̀dí ó máa ń pa okó ọkùnrin so kì í ṣe gbogbo ọkùnrin náà ló ní ìdàgúnmu manpower jẹ̀díjẹ̀dí ni but tẹ́ bá ti flush ẹ̀ jáde ara yín máa múfù dáadáa ó máa le dáadáa ẹ lè tẹ̀kọlẹ̀ tẹ́ bá wá fẹ́ pákú lẹ́yìn tẹ́ ti treat jẹ̀díjẹ̀dí yẹn ẹ ṣẹ̀ṣẹ̀ wá gbé àgúnmu yẹn le oh my god tó bá yẹ pọ́wọ́ méjì lẹ́ ṣe tẹ́lẹ̀ ẹ máa ṣe ẹ̀ márùn ó ṣùọ̀ Ọlọ́run gbọ́ ó ṣùọ̀ ẹ máa ṣe ẹ̀ márùn ṣé rí gbogbo ìdí tó ń jù sí yín nínú ilé tó ń fi yín ṣakọ yẹn tó máa dírẹ́sì níwájú yín yẹn wàláhì àwọn máa sá fún yín ni wàá gbọ́ kí ni mi gbọ́dọ̀ ṣírálẹ̀ lójú ẹ̀ sí ó máa ń mú kíní burúkú ìmọ̀ mi lára irọ́ ni ó ń dùn mọ́ wọn o ó ń dẹ́mọ́ ni o ẹ mọ̀ pé ó máa ń dùn yàn á tún máa dùn mọ́ yàn ẹ má bínú tí bá sọ̀sọ̀kùsọ̀. so gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn product yẹn pè mí lórí WhatsApp àwọn èèyàn máa wọ pé irú ẹ̀rí wo ni Lady K rí èmi náà kọ́ lọ́wọ́ ni so gbogbo ẹ̀yin tẹ́ bá ní the product yẹn ẹ pè mí lórí WhatsApp ó confirm ẹ try and see
ẹ try ọkùnrin mi ò nídìí kó lo oògùn kó tó lè ṣe kíni kó tó lè wọlé sí ilé ọlọ́rọ̀ ajú pé kókò treat jẹ̀díjẹ̀dí kúrò lágọ̀ọ́ ara. So gbogbo ẹ̀yin tẹ́ bá ní àwọn product yẹn pè mí. Bákan náà èèyàn tó bá ní big tummy tẹ́ fẹ́ kí tummy yín kó flat àtọkùnrin àtobìnrin tẹ́ fẹ́ kó rọ̀ tó yẹ kó tó bá gbà mí báyìí á kanlẹ̀ ni. Ẹlòmíì ikùn ni ò jẹ́ kó lè kanlẹ̀, ikùn ti pọ̀ jù. Ẹlòmíì ò lè ṣe angle 60 torí pé kí ni ikùn ti pọ̀ jù. Èèyàn tó ní ikùn tó wá yan angle 60 báwo ló ṣe fẹ́ mu? Kò lè délẹ̀, ó kàn máa ṣe chukuchuku ni. So gbogbo ẹ̀yin tí ikùn yín ti pọ̀ jù, bájọkùnrin ni yín bájọbìnrin, ẹ pè mí lórí WhatsApp number tẹ́ ń wò lójú screen. Torí ẹ̀yin tẹ́ bá fẹ́ rajà ni mo ṣe máa fi phone number síbẹ̀. Àbẹ́yìn tẹ́ bá ní 1 or 2 things tẹ́ fẹ́ bá mi sọ. So ẹ pè mí kí n fún yín ní phone number wọn. Kẹ́ order nǹkan tẹ́ bá fẹ́. Bákan náà ẹ̀yin tẹ́ fẹ́ lo aṣọ, ẹ fẹ́ lo bàtà, ẹ fẹ́ lo bag tó mú yes. Ẹ fẹ́ ṣe wedding, ẹ fẹ́ ṣe naming, ẹ fẹ́ ṣe birthday, ẹ fẹ́ ṣe ìṣílé, àbẹ́ fẹ́ lọ get together party, ẹ kàn fẹ́ ṣe photo shoot, ẹlòmíì kan like kó máa dáná rẹ̀ dùn, kó máa pààrọ̀ aṣọ, kó máa fi ya photo, kó máa fi ṣe video, kó máa post ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá need àwọn latest things tẹ́ lè lò fún gbogbo photo shoot yín, ẹ pè mí lórí WhatsApp mi, okay text mi kí n fún yín ní phone number iléeṣẹ́ Unique. Japan ni wọ́n wà, wọ́n ta àwọn foreign wears, foreign lace. Àwọn shoe and purse tí ó kàn mọ́ Nàìjíríà tó jẹ́ pé international made, international tó gbáski tí kìí ṣe abá product. Wọ́n dẹ̀ ní shop sí Nàìjíríà náà tó máa ń kó ọjà sí. So ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀ àbẹ́yìn kò tẹ̀ wò pé kí ni mo lè fi surprise girlfriend mi, kí mo lè fi surprise ìyàwó mi, jẹ́ kí order àwọn special something tó yẹ pé tó bá gbé fún wọn báyìí wọ́n lanu ní pé wow kí leléyìí lọ́wọ́ pariwo pé ibo lẹ ti get àwọn nǹkan tó ṣe kíní tótóì tó dá tótóì. So gbẹ̀yìn tẹ́ bá need àwọn nǹkan yẹn ẹ text mi lórí WhatsApp máa fún phone number. Ẹ̀yin tẹ́ bá fẹ́ lo body cream tó wà pa, body cream tó gbáski tó mú yes, body cream tó ṣe kíni tó confirm àti body soap tí gbogbo ara yín máa mọ́ bákan náà, tí gbogbo dark knuckle yín máa ṣí, face burn máa disappear ní gbúrẹ́ mọ́. Ẹ̀yin náà ẹ pè mí kí n fún yín phone number. Kẹ́ order any country tẹ́ bá wà, ajẹ́bidó tó mú yes ni. Ẹ dánwò, wọ́n ní dánwò ló bí yọkẹrẹ, ẹ try and see. Kẹ́ wo bó ṣe máa rí lára yín. Wọ́n ní cleanser, wọ́n ní gbogbo ẹ̀yẹn náà dúró bẹ́ẹ̀ mi fẹ́ kí fídíò igun jù. Bákan náà ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe investment, tẹ́ fẹ́ máa gba cool money yín 6 months kó wọ́n máa wọlé fún yín. Tó yẹ pé ìjọ tẹ́ bá tún wá wò pé àmì ò ṣe business mọ́, gbogbo owó tẹ́ bá ń sí, ìbájọ́ 100 million lẹ bá gbé sí, ìbádẹ̀ jẹ́ 500,000, ẹ máa gba gbogbo owó yín padà. Ẹ dẹ̀ ti jèrè 6 months, owó ti wọlé fún yín. So gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ sí yẹn náà, ẹ text mi lórí WhatsApp kí n fún yín ní phone number iléeṣẹ́ Ọlábánjí farm nílùú Ìbàdàn. Ẹ mọ̀ pé rere lolúwa, ẹ mọ̀ pé ẹ sọ́wọ́ yín nù, owó yín máa wọlé fún yín pàṣípàṣẹ. Kò dẹ̀ sí pé ẹ máa fi fóònù lé wọn kiri kẹ́ tó gbowó yín. Cool money ni ó máa wọlé fún yín pẹ̀lú fàájì ni. So bó ṣe jẹ́ nìyẹn, ojú òní ti wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn jẹ́ fún wa top up. Ẹjọ́ ẹ̀yin ìyá mẹ́yìn bàbá mi, owó làpí mi ò tí pé ó ti dìtìjú gan sí mi lára kí wọ́n á pa owó pẹ́ ìdówó laptop yóò pé ẹ ṣàánú mi. Gbogbo ẹ̀yin tẹ́ support mi, mo dúpẹ́ gan lọ́wọ́ yẹn, mọ̀ pé mo ti sọ ìjọ ń báyà máa sọ iye tẹ́ fún mi tí mo fi ra laptop yìí sọ síta. So ẹjọ́ díẹ̀ báyìí náà ló kù kówó yẹn kó pé ẹjọ́ ẹ ṣàánú mi. $20, $50, $100 ó ń pè lọ náà nìyẹn. Ojú òní tí má dẹ̀ jẹ́ $10 náà lẹ fún mi máa gbà. Ẹ ṣe wẹ́n tí wọ́n bá fẹ́ fún mi lówó laptop náà yẹn ṣá text mi pé Lady K, send your laptop account number. Màá send owó sí account number tẹ́ bàbá ń fowó sí. Màá send ẹ̀ sí mi ní wáyìntì. Ẹ ṣeun gojú òní tí ẹ bá wá subscribe. Tẹ́ bá wò mí for the first time, ẹ subscribe sí YouTube mi. Kẹ́tọ̀ notification bell lágbára Ọlọ́run àtúnfàyọ̀ pàdé. Ire o.